Gómìnà tẹ́lẹ̀ rí yìí ti kú o. Gómìnà tó ṣàkóso ìpínlẹ̀ Anambra lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) alàgbà Chinwoke Mbadinuju ti kílé ayé pé ó dìgbò ṣe. Ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2023 yìí ni wọ́n kéde ikú ọkùnrin náà lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rin 78. Àkọ́bí olóògbé náà lọ́kùnrin, amòfin Chitachi Mbadinuju ló kéde ikú bàbá rẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Túsídẹ̀ẹ́ tíṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa láti kéde ìpapòdà bàbá wa àgbà, ẹ̀gbọ́n, ọ̀rẹ́ àti alábàárìn wa dókítà Chinwoke Mbadinuju, gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Anambra àti alẹ́nulọ́rọ̀ lórílẹ̀‐èdè yìí. Àmọ́ a tún dúpẹ́, a sì mọrírì Ọlọ́run fún ìgbé ayé rere tí wọ́n gbé. Ọsibítù ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá olú-ìlú ilẹ̀ wa ni wọ́n ní bàbá náà dákẹ́ sí lẹ́yìn àmọ̀dí ráńpẹ́ kan. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé bó tilẹ̀ jẹ́ pé àkókò tó nira lèyí jẹ́, a gbàdúrà pé kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ wà pẹ̀lú wọn àtàwọn mọ̀lẹ́bí tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn láti dárò wọn. A ó máa kéde ètò ìsìnkú láìpẹ́ lẹ́yìn táwọn mọ̀lẹ́bí bá ti pinnu lórí ẹ̀. Ẹ ó rántí pé gómìnà Mbadinuju tó dolóògbé yìí ló kọ́kọ́ jẹ gómìnà láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 1999 tí àwọn ológun dá ìjọba padà fáwọn olóṣèlú. Ó sì lo sáà àkọ́kọ́ ọlọ́dún mẹ́rin rẹ̀ parí nípò náà lọ́dún 2003. Ó tún gbìyànjú láti ṣe sáà kejì àmọ́ kò rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ PDP gbà lásìkò ètò ìdìbò abẹ́lé wọn. Dókítà Chris Ngige ní tíkẹ́ẹ̀tì náà já mọ́ lọ́wọ́. Òun ló sì wọlé nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ 19 oṣù kẹrin ọdún 2003 náà, èyí tó mú kí olóògbé yìí bínú palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy (AD) lẹ́yìn náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.